Ẹ jẹ́ kí n fún wa ní àṣejì ọlá tó gbádùn. Tó yẹ kí tó bá follow instruction mi, tó bá mú orí ó padà wá dúpẹ́. Ṣùgbọ́n kó o ṣe kó lè jẹ́ fún like, share, comment lórí bí a ti fẹ́. Ẹ jẹ́ ká lọ wá ẹyẹlé funfun báláú tí ò lábàwọ́n. Ẹyẹlé funfun báláú tí ò lábàwọ́n ẹyọ kan. Ká tó pa ẹni tí ó jẹ ẹyẹlé, ẹ jẹ́ ká gbé yípo orí rẹ̀. Láyé kó bẹ̀rẹ̀ ẹ̀ẹ̀méje kó máa ṣàdúrà. Láyé kó ọkùnrin ẹ̀ẹ̀mẹ́sàn kó máa ṣàdúrà. Lẹ́yìn ìgbà yẹn, ààyè bẹ́ẹ̀ lẹ́wàá tú. Ẹ bá tú láàyè bẹ́ẹ̀ tán, ẹ kó òwú ẹ̀ síbì kan. Ẹ gé orí rẹ̀ síbẹ̀, ẹ yọ ẹsẹ̀ méjì síbẹ̀. Ẹ kó ìfun rẹ̀, ẹ kó síbẹ̀. Ìwé àtẹ̀dọ̀ àtọkàn rẹ̀, ẹ fòkùn sólẹ̀ ọ̀kan. Gbogbo ara tó kù ẹ gé sí 15. Ẹ gé sí mẹ́rin, ẹ gé sí ẹ ti so ìfun ọkàn àtẹ̀dọ̀ sẹ́yọ kan. Gbogbo ara yòókù ẹ gé sí 15. Yóò wá jẹ́ 16. Tọ́. Ẹ wá já wá awọ ẹkùn tó bá fẹ̀ níwọ̀nba. Ẹ jẹ́ ká lọ̀ kúnná. Ẹ jẹ́ ká wá ìyèré 16 àtàjọ̀sí 16. Ẹ jẹ́ ká lọ̀ papọ̀ mọ́. Ẹ jẹ́ ká mú kòkò àsèjẹ tuntun. Ẹ jẹ́ kí a yọ ọjà kó mẹ́ ká kó gbogbo àwọn nǹkan tá lọ àtẹyẹlé tá gé ká kó sínú ẹ̀. Ẹ wá jẹ́ ká wá òrí. Ẹ jẹ́ ká fi sí díẹ̀. Ẹ má jẹ́ ká lo epo pupa. Òrí àbí òróró kúlí ni ẹ jẹ́ ká lò. Ẹ wá jẹ́ ká sè láṣẹ jìnnà. Tí a bá sè láṣẹ jìnnà tán, ẹ jẹ́ kí ẹniyẹn kó wọ aṣọ funfun mọ́ra. Àbí kó ra jàlámíà funfun kó fi jókòó, kó fi jẹ́ pẹ̀lú àdúrà pé tọ̀tún tòsì lẹyẹlé fi ń kó ajé wọlé. Tọ̀tún tòsì ni kí gbogbo olóore kan tí máa wá mi wá tó kí wọ́n bá mi lò ó kó wá jẹ. Iṣẹ́ confirm. Iṣẹ́ confirm. Ó dájú bọ́ lọ́dún máa dájú jùlọ. Nọ́mbà mi ni 070 31 56 31 86.